ṣé àyọpẹ́ yọ. Ẹ ṣé àyọpẹ́ yọ. Ẹ ṣé àyọpẹ́ yọ. Ẹ ṣé o àyọpẹ́ padà yọ. Kí máa fi ṣọ́ máa rán lórí ìwọ ìwọ ló àwò àlàáfíà wa ìwọ ló mọ ó yọ̀rọ̀ ìrù hallelujah ògo fún bàbá. Hallelujah, ògo ni fún bàbá. Máa fi jọ́ ìlú ní Ọlọ́run wa o. Alààyè ni ọ̀yìn ọ̀bọ sí ẹ. Hallelujah, ògo ni fún bàbá. Hallelujah, mighty. Ọlọ́run àgbáyé Olúwa mighty. Ṣèbí wọ́n yóò fojú ọ̀run ṣàṣọ búra. Ṣèbí wọ́n yóò fojú ọ̀run ṣàṣọ búra. Ọlọ́run àgbáyé Olúwa mighty o. Ọlọ́run àgbáyé Olúwa mighty. Ọlọ́run àgbáyé Olúwa mighty. Ṣèbí wọ́n yóò fojú ọ̀run ṣàṣọ búra. Ṣèbí wọ́n yóò fojú ọ̀run ṣàṣọ búra. Ọlọ́run àgbáyé Olúwa mighty o. Máa lọ bàlọ́ Olúwa. Máa lọ bàlọ́ Olúwa. Máa lọ bàlọ́ Olúwa. Máa lọ bàlọ́ Olúwa. Ìjọba tá kò lè rọ̀ lórí. Alágbára tá kò lè ṣẹ́gun ní. Ìjọba rẹ̀ dùn mọ́ mi léyè o. Máa lọ bàlọ́ Olúwa. 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 Ìjọba kò lè rọ̀ lórí. Alágbára kò lè ṣẹ́gun ní. Ìjọba rẹ̀ dùn mọ́ yéé o. Ọba mímọ́ máa ń jọba lọ Olúwa. Ìkòròdé ọlọ́kọ̀ọ́ ìrògó àdàbòlùwọ̀ àlòkòròkùra iṣẹ́ tí a sọ rẹ̀ ti di owó kékeré. Adé ògo lé ọjọ́ kò lórí ògo bàtà ògo ló wọ̀ aṣọ ògo ló ti wọ̀ wá iṣẹ́ tí a sọ rẹ̀ kìí ògo kìí ògo. Èmi ò yàn bàbá. 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 Báyé ti fẹ́ omi kan lórí, gbogbo ayé ológo. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, oore tẹ ṣe fún mi. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, oore tẹ ṣe fún mi. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, oore tẹ ṣe fún mi. Báyé ti fẹ́ fún mi
lórí mo wá ìyọ́dún bàbá ẹ ṣé Jésù ẹ ṣé oore tẹ́ ṣe fún Ọba tó ń gbàjọba lọ́ba táwa rẹ̀ rèé. Ọba tó ń gbàjọba lọ́ba táwa rẹ̀ rèé. Ògo rẹ̀ rèé o, tara rẹ̀ rèé. Ògo rẹ̀ rèé o, tara rẹ̀ rèé. Ọba tó ń gbàjọba lọ́ba tara rẹ̀ rèé. Ọba tó ń gbàjọba lọ́ba tara rẹ̀ rèé. Baba, ore po ọmọ, ore tí mi o, lọ́jọ́ bí ọmọ o, èmi o bàbá. Èmi ò yọ̀ ọ́ bàbá. Èmi ò yọ̀ ọ́ bàbá. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi ò yọ̀ ọ́ bàbá. Olùmọ̀jú tó fi fẹ́ wá mi, bí ọmọdé tó fi fẹ́ wá mi, bí ọmọ mi ò rárá, mo sáré gbé Jésù fẹ́ wá mi. Bí ọmọdé tó fi fẹ́ wá mi. Mi ò máa jí tó fi fẹ́ràn mi. Mi ò máa rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. A ò máa yọ lókè òde. Ọlọ́run ayọ̀ wa òde òde. A ò máa yọ bàbá mo fẹ́ dàbí wà fún ẹ. Ó ṣe òde Jésù. A ò máa yọ. Ó ṣe òde Jésù. Ọlọ́run ayọ̀ wa ó ṣe òde Jésù. A ò máa yọ bàbá mo fẹ́ dàbí wà fún ọ. Ó ṣe Jésù, ó ṣe olùbárà. ó ṣe Jésù, ó ṣe Ọlọ́run ọba mi. ó ṣe Jésù, ó ṣe ó ṣeun o, bàbá mi mọ́ o, ó ṣeun o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbà ẹnu ayé mi, nítorí wípé bí irun orí mi jẹ́ kìkì ahọ́n kò tó láti fi yàn fún oore rẹ àtàánú àtàwọn olóra yìí nígbà gbogbo bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi.
ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo ògo ìyẹn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ fún títóbi àtagbára nínú ayé mi fún òrèrè ọkọ̀ ọ̀jọ̀kan nínú ayé mi nítorí wípé bí gbogbo orí mi jẹ́ kìkì ahọ́n bí ahọ́n mi pọ̀ ju orin tí ò kàn lọ bẹ́ẹ̀ mi kí ní gbogbo ẹgbẹ̀rún ahọ́n tó àníkáwá tàbí gbogbo wọn papọ̀ lápapọ̀ lọ́nà pòyàn ìlọ́pọ̀ mẹ́wàá bí jù bẹ́ẹ̀ lọ kò tó láti fi ṣán oore rẹ mo sọ wípé o ṣe èmi mọ rírì oore rẹ lórí ayé mi ìwọ ọba tó ń tọ́jú mi nígbà gbogbo ìwọ ọba tó ń pa mí mọ́ nígbà gbogbo ìwọ ọba tó ń sọ̀rọ̀ mi rere nígbà gbogbo ìwọ ọba tó ń ṣe gbogbo ṣíṣe tì mí àṣepé nígbà gbogbo èmi náà mọ̀ tún ní níwájú rẹ lẹ́ẹ̀kan sí ọ àyè láti lè yìn ọ́ láti gbórúkọ rẹ ga àánú àti oore ọ̀fẹ́ ni o láti kọ orin ọpẹ́ rẹ sí wọn Ọlọ́run àlàyé láti kọ orin ògo sí wọn Ọlọ́run àlàyé àánú àti oore ọ̀fẹ́ rẹ ni títóbi rẹ ni o kì í ṣe agbára kì í ṣe mí ìmọ̀ṣe kì í ṣe ọgbà tí màá tó yẹ mi mo sọ wípé o ṣe àyè láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ láti lè gbọ́ ohùn rẹ láti lè gba àṣẹ ọ̀tun látọ̀dọ̀ rẹ sí ayé mi kì í ṣe bí mo ti kì í ṣe agbára kí ó yóò sọ pé oore ọ̀fẹ́ àtàánú rẹ ni gbogbo orúkọ rẹ ká mo sọ wípé o ṣe bàbá mi mọ́ gba ọgbà àti ẹ̀yìn fún gbogbo ìdè tí wọ́n já fún gbogbo ogun tí wọ́n ṣẹ́ fún gbogbo ẹ̀mí tí wọ́n ṣe rere nígbà gbogbo èyí fún èyí tí wọ́n tún já tó tún fógun tó tún ṣẹ́ ní ọjọ́ tòní àní fún èyí ṣe rere àwọn tó tí wọ́n tún ṣe rere ọ̀ tó tún ṣe ohun rere ọ̀tún ayé mi ògo ni fún orúkọ rẹ bàbá o ṣe bàbá mi mọ́ tí jáde bẹ́ẹ̀ bọ̀ yẹn nígbà gbogbo agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. À ń kà nínú ìwé ìhìnrere ti Jòhánù orí ìkíní ẹsẹ̀ kìíní dé ìkarùn ní àtètè kọ́ṣe ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà òun náà ni ó wà ní àtètè kọ́ṣe pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí ó ti dá nínú rẹ̀ ni ìyè wà ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn òkùnkùn náà kò sì lè borí rẹ̀ amen. Jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn ní Olúwa tẹnumọ́ fún èmi àti ẹ bí a ṣe ń palẹ̀mọ́ láti jáde kúrò nínú ọdún 2023 tá à ń tẹ̀síwájú nínú ọdún 2024 bí a ti ń tẹ̀síwájú nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì àti àyànfẹ́ Ọlọ́run àjùmọ̀jogún pẹ̀lú Kristi ìyẹn àjùmọ̀jogún Ọlọ́run bá ti ń tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wa gbogbo Ọlọ́run kọ sí ẹnì kọ̀ọ̀kan wa ó ń tẹnumọ́ fún wa wípé kálukú wa ká jẹ́ ìmọ́lẹ̀ tí ó tàn tọ́lọ́run bá ń tẹnumọ́ kankan ìtọ́ ń sọ ní wípé dandan gbọ̀n ni kì í ṣe nàbà fẹ́ nàbà túra sí ni mo gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tí ń tàn ọ gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tí ń tàn ọ gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tí à ń pè ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí kò tàn ètò túmọ̀ sí pé kíni má jẹ́ gílóòbù tó ti jó má jẹ́ abẹ́là tí ò ní òwú má jẹ́ àtùpà ìyẹn látà tí ò ní òróró àbí òwú tí o lè fi mú kí òróró inú rẹ̀ kó múná wá. gbọ́ mi ọ gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tí ó tàn gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run nítorí wípé kíni tí Ọlọ́run jẹ́ ìmọ́lẹ̀ ó sì rí wípé ìmọ́lẹ̀ dára ló ṣe pàṣẹ pé kí ìmọ́lẹ̀ kí ó wà tí ìmọ́lẹ̀ sì wà. wá gbọ́ onídàtí tó kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà òun náà ni ó wà ní àtètè kọ́ ṣe pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí ó ti dá wá gbọ́ nínú rẹ̀ ni ìyè wà ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé láti tètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ìyẹn ni pé ọ̀rọ̀ ti wà ṣáájú ohun gbogbo àwa fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ tá à ń sọ yìí Ọlọ́run gangan ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà tún ní ìyè náà ni wọ́n tún wá jẹ́ kí ni ìmọ́lẹ̀
aráyé. Ìjọ tó máa sì wípé kí ni tí ọba jẹ́ ìmọ́lẹ̀ tó tàn ọjẹ́ bẹ́ẹ̀ tí pé ọjẹ́ Ọlọ́run nínú ayé àti níbikíbi tí o bá wà nítorí pé kí ni Ọlọ́run ní ń gbé inú rẹ̀. Abálájọ tí Kọ́ríńtì kejì sọ lánàá nínú ẹsẹ̀ nínú orí kejìlá àbí tí ìbá sì tó sọ wípé kí ni òun ni ìmọ́lẹ̀ náà nínú òun náà ni ó ń ṣe ògo nínú ayé wa ní ìmọ́lẹ̀. Yẹ pé tí ọba jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn Ọlọ́run ni ó ń gbé inú rẹ̀ tó sì jẹ́ ohun gbogbo nínú ayé rẹ̀ kìí ṣe ìwọ mọ́. Èyí tó fi hàn wípé kí ni níbikíbi tó bá wà ó rí wípé kí ni ọmọ jẹ́ ohun ìwúrí ìdùnnú àti ohun àmúyangàn fún gbogbo àwọn ènìyàn nítorí pé ìfarahàn rẹ níbikíbi tó bá wà yóò mọ̀ mú kí ayọ̀ àwọn ènìyàn kó máa kún kí gbogbo tí ń jẹ́ ìnira àti ìbànújẹ́ àwọn ènìyàn kó dópin. Ọ̀rọ̀ rẹ níwọ̀n bá tó bá ti lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn ọ̀rọ̀ rẹ yóò mọ̀ jẹ́ ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ tí mú iná dáadáa ọ̀rọ̀ tí mú lọ́kàn le ọ̀rọ̀ tí ń tún ayé àwọn ènìyàn ṣe ọ̀rọ̀ tí ń mú ilé tó ti wó tí sì ń tún kọ́ láàrin ìṣẹ́jú kan sí kejì. Tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó tàn ó jẹ́ agbára ńlá kan nínú Ọlọ́run èyí tó jẹ́ wípé kí ni nígbà gbogbo lọ́jọ́ gbogbo tí àwọn kan bá wà tí wọ́n bá ní ó dojúrú bí kiri tí wọ́n ò rójútùú rẹ̀ kété tí wọ́n bá ti farahàn níbẹ̀ gbogbo tí ń jẹ́ dojúrú yẹn yóò jẹ́ ohun tí ó rójútùú tó sì nítumọ̀ tó sì tẹ̀síwájú fún rere nítorí pé kí ni Ọlọ́run tí ń jẹ́ ìyè àti ìmọ́lẹ̀ yẹn ó wà nínú rẹ̀ nítorí pé ó jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn. Kò sí ohun kan tí ó sọ jáde ní ọ̀rọ̀ tí ó yẹ pé kí ni kò ní so èso rere. Ṣùgbọ́n láì jẹ́ pé ọba jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn gbà wípé kí ni ìwọ gangan fúnra rẹ àlàáfíà kò sí fún ọ náà ìyẹn jẹ́ àkọ́kọ́. Èkejì ìwọ gangan fúnra rẹ ó bẹ̀rẹ̀ sí pé ọ̀rọ̀ tí ń ti ẹnu rẹ jáde àti ọ̀rọ̀ tó ń rò lọ́kàn àti tó ń rò lọ́pọlọ rẹ gbogbo ẹ̀ ìpalára ní ọmọ já sí fún ọ gangan ká mọ̀ ti sọ wípé kí ni fún ẹlòmíràn ètò túmọ̀ sí wípé kí ni kò síbi tó wà láyé àwọn èèyàn nífẹ̀ẹ́ yọ nítorí pé gbogbo kíbi tó bá wà àlàáfíà kò lè jọba níbẹ̀ ọ̀rọ̀ tó bá sọ kò lè mú àlàáfíà wá abálájọ tó jẹ́ pé kí ni àwọn kan bẹ tí wọ́n bá ti dé ìwà àwùjọ kan gbogbo èèyàn mọ́ dìde kálukú mọ́ wọnú yàrá rẹ lọ láti wọ́n sọ pé mọ́ lọ sùn nígbà tó ń ro tí kùn wọn. ètò pé kí ni wọ́n rí wípé ẹni tí ń bọ̀ yìí dandan ni yóò sọ pé wọ́n wà jókòó pẹ̀lú wọn tó bá sì jókòó pẹ̀lú wọn kò sí ohun rere kan tí ó ti ẹnu rẹ̀ jáde nítorí pé kí ni kò jẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn. tó bá ti wọnú ìpéjọpọ̀ kan ìpéjọpọ̀ yẹn ìmọ̀ dojú rí ni kọjọ́ mọ́ wípé bí ìjà àti òkúkú làwọn èèyàn fi mọ́ túká nítorí pé kí ni kò jẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn. Ó jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn níwọ̀n bá tó bá ti jẹ́ wípé kí ni wọ́n sọ pé à ń pè pàdé kọ́mítì nínú pàdé kọ́mítì tí ó bá ti wà nínú pàdé kọ́mítì ìjọ ẹ̀ ní pàdé kọ́mítì èyí rí orí èyí rí rù kálukú wọ́n fẹsẹ̀ fẹ́ ni ẹlòmígẹ kò ní rántí kó bàtà lọlé nítorí pé kí ni ó jẹ́ ìmọ́lẹ̀ tó tàn. ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tó tàn á ní wípé kí ni tó bá wà nínú ìpàdé ọlọ́mọlé ìjọ yẹn ìpàdé ọlọ́mọlé kò ní ìlọsíwájú rere bí bó ti wù kí gbogbo kọ́ mọ tòbọ̀ láti ilẹ̀ wa ìjọ tó bá ti lọ sí ìpàdé ọlọ́mọlé yẹn ìjọ ilẹ̀ ìpàdé ọlọ́mọlé yóò tù kájẹ́ pé kí ni àwọn èèyàn gbogbo tí wọ́n ti ṣe tó ti dáàbò láti ilẹ̀ wa gbogbo ìyọ́bà tó di wọ̀gọ̀dọ̀ ó di omi gbogbo tó ti wó tán pátápátá. tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó tàn gbọ́ mi kò sí ibi tó lè dé láyé ò lè mú èso rere jáde èso búburú ni. Abálájọ tó jẹ́ pé àwọn kan bẹ tí a bá di tí wọ́n bá ti wọnú ìdílé kan wípé wọ́n lọ ṣàbẹ̀wò sínú ìdílé yẹn kété tí wọ́n bá jáde báyìí ìdílé yẹn títí ń dùn yọba tó di ìdílé aláriwo ìdílé oníjà ìdílé ẹlẹ́kún ìdílé lóṣì ìdílé tí kò sí àlàáfíà ń bẹ̀ mọ́ nítorí pé kí ni irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́ ìmọ́lẹ̀ kété tó ti wọnú ilé yẹn ó ti lọ gbin wàhálà àti òkùnkùn àti ìdààmú síbẹ̀. jẹ́ ìmọ́lẹ̀ tó tàn lọ́lọ́run tẹnumọ́ fún ọ lọ́lọ́run tẹnumọ́ fún mi kí ni
kọ́ mọ́ bàjẹ́ ọ̀kan lára àwọn tá à ń pè ní ènìyàn búburú tí wọ́n mọ̀ sọ wípé dàgbà bí tó ti dé a lè rójútu ohun gbogbo tí à ń ṣe mọ́. àìjẹ́ ìmọ́lẹ̀ tó tàn ló mú kí àwọn kan kí wọ́n jẹni tí ń da ẹgbẹ́ rú. ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹgbẹ́ tí ń lọ déédéé tí ní tẹ̀síwájú rere, ṣùgbọ́n nítorí pé kí ni àwọn tí wọ́n jẹ́ ìmọ́lẹ̀ tí ń tàn tí wọ́n wà àdúgbò wọn, ó mú kí sí ni kí pàdé kó dojúrú kó jọ ohun tí wọn kò rójútu orí àti èrò mọ́, gbogbo kan sì fọ́nká pátápátá. abálájú táwọn Yorùbá fi máa ń sọ wípé kí ni ìpàdé tí à ń ṣe o, ẹni tí ò tù kò ní wọ̀. ẹ gbọ́ mi, ẹni tí ò tù kò ní wọ̀, ọ̀nà kan ṣoṣo tí ò fi ní wọ̀ ni pé ẹ̀yin gẹ́gẹ́ tí ẹ bẹnu pàdé ẹ jẹ́ ìmọ́lẹ̀ tó tàn. èyí yóò mú kó jẹ́ pé ẹni tó jẹ́ ìmọ́lẹ̀ tí kì í tàn yẹn tí bá ń bọ̀ kò ní lè ráyè wọlé, nítorí pé ìmọ́lẹ̀ kì í borí òkùnkùn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe sọ. ẹ gbọ́ ni ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ́ẹ̀, ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn náà kò sì lè borí rẹ̀. sọ à ń sọ nípa wípé àwọn kan jẹ́ òkùnkùn tí a pé tí wọ́n jẹ́ ìmọ́lẹ̀ tí kò tàn, ìtò túmọ̀ sí pé wọ́n jẹ́ òkùnkùn ibikíbi tí wọ́n bá gbogbo kan dojúrú, nítorí wípé kí ni èmi àti ẹ tá a jẹ́ ìmọ́lẹ̀ tó tàn. nítorí tá a bá jẹ́ ìmọ́lẹ̀ tó tàn, bí àwọn ènìyàn bí ó ti wù kí wọ́n pọ̀ tó, tí wọ́n bá débi tí a bá wà, dandan ni wọ́n tún padà pòórá ni. agbára wọn yóò di omi, yóò yòrò dànù. agbára wọn yóò di ohun asán tí kò nítumọ̀ kankan. wọn ò lè rí agbára wọn lò, nítorí pé kí ni òkùnkùn kì í borí ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ ni wọ́n borí òkùnkùn. jẹ́ ìmọ́lẹ̀ tó tàn, èyí ni yóò sọ ọ́ jẹ́ tó yẹ pé kí ni nígbà tí wọ́n bá ń ṣe ìpàdé àbí tí wọ́n bá ń pè wà nínú ìpéjọpọ̀ kan tí wọ́n bá rí ọ, wọ́n sọ wípé kí ni ìpàdé yìí ọ̀nà ìpè yọ̀fẹ̀ ní agbára díẹ̀, nítorí pé kí ni àìrí lágbájá àìrí tàmọ̀dù ó kì í sára rẹ̀ pẹ́ẹ́pẹ́. tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó tàn, ó rí wípé kí ni nínú ẹbí, nínú ará, ní àdúgbò, ní àwùjọ, ohun gbogbo yóò wù kí wọ́n mọ̀ ṣe, bó ti wù kí wọ́n kórìíra rẹ̀ tí wọ́n dìtẹ̀ rẹ̀ tó, wọ́n sọ pé àfi dandan kó ṣe kí ni kọ́ wà ń bẹ̀ káwọn tó mọ ìgbésẹ̀ táwọn ó gbé lórí okòwò tí wọ́n bá fẹ́ ṣe. èyí ni tọ́lọ̀ fi kọ́ sẹ́mi àti ẹ̀ wípé kí ni jẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn. ọdún 2023 kọjá lọ wẹ́rẹ́wẹ́rẹ́, láìpẹ́ láì jìnnà sísìn á bẹ̀rẹ̀ sí pariwo wípé happy new year, ẹ kú ewu ọdún tuntun. gbọ́ mi, kó tó já àkókò yẹn Ọlọ́run kan sí ọ, òun kan sí èmi láti sin ọ pé jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn, nítorí pé kí ni tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó tàn, gbogbo ohun tí àwọn èèyàn máa ń sá fún nígbà tí ọdún bá ń parí yẹn, ìwọ onídàá ti sá fún òun náà ni wípé àwọn ewu ìparí ọdún, àwọn ewu ìbẹ̀rẹ̀ ọdún, ìwọ onídàá ti sá fún, nítorí pé kí ni òkùnkùn ní gbogbo àwọn nǹkan yẹn, ṣùgbọ́n ìmọ́lẹ̀ ni wọ́n ṣe. òkùnkùn sì ni kì í borí ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ ni wọ́n borí òkùnkùn. ibikíbi tí òkùnkùn bá wà, kété tí ìmọ́lẹ̀ bá ti wọbẹ̀, òkùnkùn yẹn ń pòórá ni. apálájọ tó sọ wípé kí ni ó ní kí ìmọ́lẹ̀ kan wà, ìmọ́lẹ̀ sì wà, gbogbo tí ń jẹ́ òkùnkùn a kò sì rí mọ́. láti ìgbà yẹn tí dùnú lónìí a kọ wípé kí ni òkùnkùn tó ń fara hàn kọ́ kó borí ìmọ́lẹ̀ mọ́. ẹ̀gẹ́ àwa ti kára wa, ẹ jẹ́ ká kíyèsí, ẹ jẹ́ ká wò bó ti wù kílẹ̀ kò sú tó, kọ́mọ́ sí iná kan tó kéré jùlọ níbikíbi tá a bá wà, a rí wípé kí ni dandan a sì tó ń rìnà rí ibi tí a bá wà, à ń rìnà rí lẹ́lẹ̀, nítorí pé kí ni ìmọ́lẹ̀ mọ́ ń borí òkùnkùn ni, òkùnkùn kì í borí ìmọ́lẹ̀. jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn, lọ́lọ́run pariwo fèmí àti ẹ, nítorí pé kí ni tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn, ó rí wípé kí ni ìrìn àjò rẹ gbogbo yóò mọ̀ mú ẹ̀ríire tó lóògùn tó lọ́lá tó dá, tí ò lákàwé tó nẹ̀gbẹ́, tí ò lójì wọ̀n dání. àwọn èèyàn máa kóra wọn jọpọ̀ ní ti bí nítorí títí ẹ, ṣùgbọ́n gbogbo kórajọpọ̀ wọn lásán ni yóò mọ̀ já sí, òfò ni yóò mọ̀ já sí. ètò tó wá jẹ́ babalá rẹ̀ ni wípé kí ni tí wọ́n bá rí àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run gbà láti fún ẹ lákòókò kí wọ́n fi ronú pìwàdà, gbogbo ìgbìmọ̀ wọn níbi yẹn orí wọn ní ó tún padà dá sí. Ọlọ́run mú ọ̀rọ̀ Ọlọ́run wá sí ìmúṣẹ lórí ayé wọn wípé kí ni ẹni tó gbẹ́ kòtò òun náà ni yóò ti sínú rẹ̀. so gbogbo ète àti èròǹgbà wọn lórí ayé rẹ̀ níbi yẹn yóò wá di ohun tí ó kó ohun gbogbo wọn padà sínú ìkòtò. ìdábàlájọ tó fi jẹ́ wípé kí ni àwọn tí wọ́n dìtẹ̀ sí Mósè lọ́jọ́ kìíní àná, ilẹ̀ lanu ó sì gbé gbogbo wọn mì láàyè, kì í ṣe ní òkú. ẹnìkan kò gbẹ́ kòtò, ẹnìkan kò sí lọ́wọ́ ju wọn sínú kòtò láti pé ká lọ gbé wọn sí, no, ilẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ó lanu ó sì gbé wọn mì láàyè. jẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn
tó bá jẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn nítọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́n ṣe pariwo fèmí àti ẹ ó rí wípé kí ni èmi gógó rí wípé kí ni kò sí bí àwọn ènìyàn alágbára kọ̀ọ̀kan ayé yìí àwọn tí wọ́n pe àwọn ní ọlọ́run nínú ayé yìí kò sí bí wọ́n ṣe lè ní bí wọ́n ṣe lè pọ̀ tó tí wọ́n bá dojúkọ ó rí wípé kí ni gbogbo ìlàkàkà wọn asán ni yóò jà sí wọ́n wà lérí lẹ́ka níwájú rẹ̀ mo fi ń dá ọ lójú wípé kí ni gbogbo tí wọ́n gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí agbára kò sí tí wọ́n lè fẹ́ ṣe bó sì lè gún ó képe tó kò ní lè dáhùn níjọ́ yẹn nítorí pé kí ni ọjẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn lórí ayé rẹ gbogbo ìlàkàkà wọn gbogbo ètùtù tí wọ́n bá ṣe gbogbo ẹbọ tí wọ́n bá gbé láti fi mú pé kí ayé rẹ kó lè wọnú ogun àṣewà ládàbí àbí parun lọ láíláí kò lè wá sí ìmúṣẹ nítorí pé kí ni ọjẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn so ẹni tó wà pẹ̀lú rẹ ojú gbogbo táwọn gbẹ́kẹ̀lé tí wọ́n ṣe gbàgbọ́dá àti àwọn àti tí wọ́n gbẹ́kẹ̀lé ojú wọn lọ abala tó sọ wípé kí ni ẹni tó ń gbénu mi ojú ẹni tó ń gbénu ayé lọ gbọ́ ọwọ́ ti gbàgbé ni wo ìlíjà wo àwọn mélòó ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń pe òrìṣà Báálì láti sọ pé kó múná wá wọ́n ké látàárọ̀ títí dilẹ̀ ṣú kìí ṣe pé òrìṣà Báálì lọ bì kankan kìí ṣe pé ó sùn kò ṣe pé kí ni bóyá ti ń pè ọgbàgbé kìí ṣe pé bóyá ti ń pè wọ́n dé wọn ò dé ṣùgbọ́n kí ni kò lè dáhùn láti múná wá nítorí pé kí ni Èlíjà jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn so ìgbà níwọ̀n bàtí Èlíjà bá ṣe ń bẹ ní àrántí nítòsí ọ̀dọ̀ wọn láíláí òrìṣà yẹn kò kí ló fẹ́ fi dáhùn wò ó bí dáa wọ́n gbogbo nǹkan táwọn yìí ṣe wọ́n para wọn wọ́n yára wọn lọ́bẹ̀ wọ́n fira wọn ṣe tutù gbogbo nǹkan ni wọ́n lò wọ́n wá lú àwọn èèyàn tí wọ́n pa láàrin ara wọn láti pé kí òrìṣà Báálì kò lè múná wá pa nǹkan kò dáhùn èéfín gan kọ̀ọ̀kan fara hàn níbi wípé iná fara hàn èéfín àbí ká ṣe pé kéèyàn tiẹ̀ gbóòórùn wípé àná pé wọ́n sàṣàràn kan tí ọ̀sà kò rò débi wípé àmọ̀ sọ wípé iná gangan ó sì kí ni yọ̀dà nítorí pé Èlíjà jẹ́ ìmọ́lẹ̀ so níwọ̀n bá tí Èlíjà bá sì wà láàrin yẹn tí ọba tí kó láàrin kó jí lọ sí kọ́lá ìgbà tó kó mẹ́tọ́ tó máa tún lọ sọ́ọ̀ ìdíje gan níwọ̀n bá tí ọba tí sọ wípé kí ni òun ò ṣe ìdíje tí wọ́n ń ṣe mọ́ kò sí bẹ́ẹ̀ sì ké pé òrìṣà Báálì yẹn kò lè ṣe kankan nítorí pé kí ni agbára rẹ̀ ó ti di omi òun gangan ó ti di omi àti gbogbo ohun tí wọ́n fi ń rọ́ tí wọ́n fi ń tù lójú tí wọ́n fi ń ṣe gbogbo tó fi ń dáhùn bí bọ́dá tí wọ́n ti ké pè yẹn gbogbo ẹ̀ pátá ó ti di omi nítorí pé kí ni ẹni tó ní ọ̀run àtayé ẹni tó ń jẹ́ Ọlọ́run tó sì ní agbára tó sì lágbára lórí gbogbo ó ti gba ẹnu ẹlẹ́nu mọ́ ó ti gba gbogbo tí ń ṣàgbára kúrò lọ́wọ́ rẹ̀ ó sọ̀rọ̀ ẹlòmíì ò tó lẹ́nu ọ̀rọ̀ mọ́ so kò sí bí àwọn ayọ̀lẹ́nà ní agbógun ti ní àwọn afìjà àwọn ajánilógun bí wọ́n sì lè pọ̀ tó wọn ò lè fi ọ́ ṣe kankan ọ wà láàrin wọn wo ọmọ ìyá ń fa dání mọ́ gbàgbé Ọlọ́run tẹnumọ́ jẹ́ ìmọ́lẹ̀ tí ó tàn Dáníẹ́lì ajùsínú kìnìún ìjọba jẹ́ ìmọ́lẹ̀ tí ó tàn wo kìnìún tí ebi ti ń pa ọmọ iye ọjọ́ tí wọ́n ṣe tí wọ́n fún kìnìún ló jẹ nítorí pé kí Dáníẹ́lì kó má bàa jáde láàyè ṣùgbọ́n kété tí wọ́n jáde sínú owó kìnìún Dáníẹ́lì dé sàlẹ̀ nínú owó kìnìún òun àtàn kìnìún wọn jọ ń ṣeré pa nígbà tí ọjọ́ tó lọ tọ́rọ tó kun Dáníẹ́lì gbọ́ bíi ti ẹ̀sìn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀rí dájú wà fún mi wípé kí ni ọ̀kan ó sùn kalẹ̀ tó ní kí Dáníẹ́lì kó fi òun ṣe ìrọ̀rí ọ̀kan sì wà tó ní kí Dáníẹ́lì kó fi òun kó sùn lé òun lórí kára kó lè rọ̀ yẹn ni pé àwọn kìnìún tí wọ́n sọ Dáníẹ́lì sínú àárín wọn pé kí wọ́n jẹ Dáníẹ́lì àwọn gangan ni wọ́n tún ṣètọ́jú Dáníẹ́lì dípò kí Dáníẹ́lì kó tó máa ṣètọ́jú wọn wọ́n kẹ̀bẹ́ ojú ètò pé kí ni ọjẹ́ ìmọ́lẹ̀ tó tàn máa ń gbàgbé ọgbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó tàn ní Olúwa Ọlọ́run ẹlẹ́dọ̀ọ̀run àtayé Ọlọ́run àwọn ọmọ ogun Ọlọ́run ọ̀rọ̀ ń sọ nítorí pé kí ni nípa jíjẹ́ ìmọ́lẹ̀ tó tàn ni wọn náà fi di ẹni àmúyan gan tí wọn náà sì dá lágbára àti aṣẹ́gun tó dá aṣẹ́gun lọ ìtọ́jú wípé ẹnikẹ́ni ò ní lè mú ọ ní tipa láti ṣohunkóhun kan tó yàtọ̀ sí ti ṣe ti fi Ọlọ́run aláyé wo Mísákì àti Abẹ́dínígò Mísákì àti Abẹ́dínígò wọ́n ní dandan gbọ̀n wọn gbọ́dọ̀ mọ́ tẹríba fún òrìṣà ṣùgbọ́n wọ́n ní kò sí tọ́jọ́ kàkà káwọn fi tẹríba fún òrìṣà yẹn kí wọ́n yà pa wọn ó pé àwọn Ọlọ́run tí àwọn ń ké pé tí ọba ti lè gbà wọn àwọn fara wọn ọ̀tá àwọn Ọlọ́run wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n ti kíni wọ́n jù wọ́n sínú náà ṣùgbọ́n gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ tó fìdí rẹ̀ múlẹ̀ àwọn tí wọ́n lọ jù wọ́n sínú náà òru náà lọ pa wọn ṣùgbọ́n àwọn tá a jù sínú náà gangan àwọn èèyàn fada nínú náà ni o kí ló fà nítorí pé wọ́n jẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn nítorí pé kíni wọ́n jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó sì lágbára so èyí mú kí ọmọ Ọlọ́run
kó jẹ́ ní kẹrin nínú wọn nínú náà. Bí náà yẹn ṣe lágbára tó lọ́dọ̀ títí wọn bẹ́ni tó wà nínú ọyẹ́ ni nínú yìnyín ni. Wọ́n wá yan fada, wọ́n jó wọ́n yọ̀ wọ́n ṣe fàájì tí wọn ò rí ṣe gan nígbà tí wọ́n wà ní ìta. Nítorí pé kíni wọ́n jẹ́ ìmọ́lẹ̀ tó tàn. Ìyẹn sọ fún èmi àti ẹ̀rí pé kíni Ọlọ́run sọ pé jẹ́ ìmọ́lẹ̀ tó tàn. Ó sì ṣe pàtàkì fún ọ láti jẹ́ ìmọ́lẹ̀ tó tàn. Tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó tàn kò sóhun jẹ́ olóró kan tá ò sì ṣe ọ tó lè ṣe ọ níbi. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn ò sì lè borí rẹ̀. Kò sí ohun òkùnkùn kan láyé tí ó lè borí rẹ̀. Ètò túmọ̀ sí pé tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó tàn kò sẹ́nìkan tí ó tó ń bọ̀ lẹ́rù mọ́ wípé kíni alágbára kan nìyí yóò ṣe kíni no wípé ọ wà níbi kan ọ àmọ́ sọ wípé wọ́n ń yọ jẹ ọ̀rọ̀ fẹ́ sòtọ̀rọ̀ ó lè sòtọ̀rọ̀ wípé kíni tó bá sòtọ̀rọ̀ ẹni tí ń fọ́ lóúnjẹ kò ní fọ́ lóúnjẹ mọ́ àbẹ́ni tí ń fọ́ ní owó kò ní fọ́ lówó mọ́ gbọ́ mi ò ní dídì àti bẹ̀rù mọ́ àti ẹ̀ máa sọ òtọ̀rọ̀ yóò rọrùn fún ọ nítorí pé kíni ẹnikẹ́ni ò ní lè ní pàtàkì láti gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ̀ tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn nítorí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ láti máa gba gbogbo tí ń ṣẹ̀tọ́ rẹ̀ fún ọ. So jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn nítorí pé kíni ìmọ́lẹ̀ yẹn tá à ń sọ pé kó jẹ́ yẹn tọ́lọ̀ ń tẹnumọ́ fún pé kó jẹ́ yẹn òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí òun náà sì ní ìrara iye yìí òun náà ló di ìmọ́lẹ̀. So tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn ò ní iye ikú kíkú kan kò ní ọ̀pá. Gẹ́gẹ́ bí òwe orin Dáfídì ti sọ ó ní èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyè kémi lè máa ròyìn títóbi Ọlọ́run. Ètò túmọ̀ sí pé ní gbogbo ọjọ́ ayé rẹ̀ wà á wà lára àwọn tí ọmọ jẹ́rìí títóbi àtàgbára Ọlọ́run alààyè nítorí pé kíni ọjẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn. Nípa eléyìí ìyè wà nínú rẹ̀ ikú kan kò ní pàtàkì lórí ayé rẹ̀ mọ́ nítorí eléyìí nítorí ọjẹ́ ìmọ́lẹ̀ tó tàn ó di ọ̀rọ̀ Ọlọ́run ìjẹ́ pé kíni ẹnikẹ́ni ò lè mú gbọ́dọ̀ àti pé ni àní ó sọ̀rọ̀ ọ̀rọ̀ náà sì wá sí ìmúṣẹ ẹnikẹ́ni ò sì lè yí padà. Ìgbà táwọn kan tó sọ òun nìkan ló ní gbólóhùn kan yìí gẹ́gẹ́ bí olórin yẹn ṣe sọ lédè òyìnbó wọn pé Jésù ló ní fánásì bí n tiẹ̀ mọ̀ pé dáadáa lọ́dọ̀ àwọn Fásí c'est Dieu seul qui a le dernier mot. Jésus seul a le dernier mot. Jésù àti Ọlọ́run nìkan ni wọ́n ní gbólóhùn kan yìí ìdáhùn bá ti sọ báyìí kò sọ̀rọ̀ kankan mímọ́ lẹ́yìn rẹ̀. So ẹni ọ̀rọ̀ èyí tí ń ṣe ọ̀rọ̀ tó dá ọ̀run àti ayé ọ̀rọ̀ èyí tó ti wà ní àtètè kọ́ṣe sáájú ká tó tó gbogbo tó sì tún wà títí di sìn yìí òun ni yóò jẹ́ àkóso ayé rẹ̀ àti agbára rẹ̀ tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó tàn kéyìí kó lè bá rí bẹ́ẹ̀ lọ́lọ́run fi kọ́ sí èmi àti ẹ̀ tó sì ń tẹnumọ́ fún wa pé jẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé rẹ̀ ó sì rí pé gbà gbogbo láyé ọmọ kún fún ògo àti ìrírí Ọlọ́run alààyè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún agbára rẹ̀ àti tóbi àti àṣẹ rẹ̀ nínú ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ yìí láti lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé rẹ̀ yìí bàbá mẹ̀mí mímọ́ mo dá gbogbo ògo ìyẹn lápadà sọ́dọ̀ rẹ̀ fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ ìníyẹn ayé mi ní ìdájọ́ àwòrán yìí ní òní àyíláti lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn èyí tó ń gbòòrò tó sì gbilẹ̀ fún rẹ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi wọ́n sọ wípé o ṣé o bàbá mi mọ́ ọmọ ṣé o ológo jùlọ ọmọ ṣé o olórí ọ̀fẹ́ ọmọ ṣé o èmi àní ìmọ̀ bẹ̀rẹ̀ mọ́ sọ wípé o ṣé o èmi yìn ológo mọ̀mọ́ rírì títóbi rẹ̀ bàbá ọmọ èmi mímọ́ o fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ èyí tí wọ́n tó ti gbé sínú ayé mi ní òwúrọ̀ yìí tí ó ti fi mú etí mi gbọ́ ní òwúrọ̀ yìí tí ó tó ti mú kí àìní ìtúnáfàní àti lẹ́gí nípìn nínú rẹ̀ o láti lè jẹ́ ìmọ́lẹ̀ tó tàn nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi mo yìn ológo bàbá mo yìn ológo ọmọ mo yìn ológo ẹ̀mí mímọ́ ayé rẹ̀ gba ọpẹ́ ìgbàgbà yìí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ èyí fún ọ̀rọ̀ yẹ bí èyí tó tún fi bọ́ mi ní òwúrọ̀ yìí láti lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn èyí tí òkòkò ò ní lè borí rẹ̀ lábẹ́ àkóso bó ti wù kúrò láì àti láíláí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣé o èyí fún ọ̀rọ̀ yẹ bí etí wọ́n tún sọ mi dálágbára nínú rẹ̀ láti lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbikíbi níbi gbogbo yòókù kò jẹ́ ètò yẹ pé àní ìmọ́lẹ̀ yẹn lágbára débi pé àní òkùnkùn kọ́kọ́ òtún ní pàtàkì láti borí mi mọ́ lábẹ́ àkóso bó ti wù kó rí Olúwa ọmọ ṣé o ológo jùlọ ọmọ ṣé o olórí ọ̀fẹ́ ọmọ ṣé o ìjìnlẹ̀ fẹ́ ọmọ ṣé o èmi ni mo ṣe bẹ́ẹ̀ bá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn mo gbórúkọ
orúkọ rẹ ká mo yìn ọ́ lógo bàbá ògo ní forúkọ rẹ ayé mo gbórúkọ rẹ mo yìn ọ́ lógo ògo ní forúkọ rẹ èmi àní mọ́ bẹ́ẹ̀ bàbá ògo ní forúkọ rẹ ní gbogbo rẹ̀ mo sọ wípé o ṣe mẹ́ta lọ́kàn ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mọ́ dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí èyí tí o ti mímú gbọ́ láti lè jẹ́ ìmọ́lẹ̀ tó tàn èyí tí wọ́n ti sọ mí di ìmọ́lẹ̀ tó tàn láti nípa dídá ìdè tútù ìdè gbogbo ebíkíbi tó kù sínú ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ògo ní forúkọ rẹ̀ àdúrà pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo yìn ọ́ lógo mo gbórúkọ rẹ ká mo sọ wípé o ṣe ọmọ èmi yìn ọ́ lógo mo gbórúkọ rẹ ká mo sọ wípé o ṣe ẹ̀mí mímọ́ ò mọ́ dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ fún tíbi àlágbẹ̀dọ̀ ayé mo sọ wípé o ṣe èyí fún òṣèré ayé lọ́kàn ìjẹ́ pé nípasẹ̀ ọ̀rọ̀ yẹn ìjẹ́ tó mo gbọ́ ní òwúrọ̀ ní ìdájẹ́ yìí àní ẹ tún ṣe mí ní ìmọ́lẹ̀ tó ń tàn pẹ̀lú gbogbo agbára ní tẹ̀fín jọ́ lọ́rùn ni ẹ tún sọ mí lágbára láti jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tí òru kú láláì ìjẹ́ tó mọ̀ tẹ̀lé nígbà gbogbo ìjẹ́ pé nípasẹ̀ ẹ̀yìn tó ti dá gbogbo jíjẹ́ ìdè àti gbogbo jíjẹ́ ogun ẹ̀yìn mi sọ wọ́n di wọn àtẹ̀pàtẹ̀ gbé dàtẹ̀ ẹ̀ṣẹ̀ fún pátá débi gbogbo tó kù sí ìjà ìtúnṣe bíi dálágbá ìjà pé ogun kan àbí ogun kan kò tún ní pàtàkì lórí ayé ọmọ mo sọ wípé ṣé ọlọ́run ayérayé àtòjì lágbà ọ pé olúwàgbà ẹ̀yẹ olúwàgbà ọ pé olúwàgbà ẹ̀yẹ ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ògo ní forúkọ rẹ àtòbí jùlọ mẹ́ta lọ́kọ́ ẹgbà ọ pé àti ìyẹn mi o mo sọ wípé ṣé èmi mọ̀ lórí o àní fún agbára àti àṣẹ ọ̀rọ̀ yìí ni èyí tẹ́ tó fi já ìjà tútù nínú ayé mi nípa jíjẹ́ ìmọ́lẹ̀ tí ó ń tàn ni láti sọ mi dálágbá tó dálágbá nínú yín láti jẹ́ aṣọ tó jáṣọ nínú yín àti àṣọ tó jáṣọ nínú yín ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wò rí mo dúpẹ́ mo yìn lógo tó pé ìjọba ọkọ̀ àti agbóhùn kò tún ní pàtàkì lórí ẹ̀mí mọ́ nínú pé ìṣe mi ní ìmọ́lẹ̀ tó tọ́ ní gbogbo ọ̀nà ẹ ṣé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé ọlọ́run ọ̀gá ògo àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá sọ mi di mímọ́ nínú rẹ̀ ó yá ṣàánú fún mi dárí gbogbo tí ṣe ìlú kọjá àti àtìlẹ́yìn mi jì mí ó yá sọ mi di mímọ́ ní gbogbo ọ̀rẹ́ tí gbogbo agbára tó fi jọ́ lọ́run ni bàbá àánú ni mo béèrè fún oore ọ̀fẹ́ rẹ̀ ni mo béèrè fún bàbá ṣàánú fún mi o dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá sọ mi di mímọ́ dárí gbogbo àtìlẹ́yìn mi jì mí ó yá sọ mi di mímọ́ dárí gbogbo tí ṣe ìlú kọjá mi jì mí ó yá sọ mi di mímọ́ nínú àánú àti ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sẹ́ ó yá sọ mi di mímọ́ nípa agbára àti àṣẹ rẹ̀ lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ní ìṣẹ́ra lọ́kàn àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ gbogbo tá a kọ nípa mi níbi ní búburú ní àìdára ẹ̀jẹ̀ Jésù tó sọ ní káfárì fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ ní káfárì ọ̀yà fìwé mọ́kò bí sọmi di mímọ́ kí gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá sí òkùnkùn náà ayé mi gbogbo tó lè sọ bí jẹni tí ò ní jẹ́ ìmọ́lẹ̀ tí ń tàn lọ́wọ́ kó bàjẹ́ pátápátá kò ní ayé mi fi ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ ní káfárì ni fi dá mi láre ní gbogbo ọ̀nà níbi gbogbo níwájú ènìyàn gbogbo lábẹ́ àkóso bó ti wù kó rí nítorí pé ìwọ nìkan ní agbára àti àṣà mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé bá bọ́ mẹ́mí mímọ́ mẹ́ta nínú ọ̀kan ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún o èyí tọ́ta sílẹ̀ káfárí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún o èyí tí kò nábà wọn ni kí ni ohun gbogbo tá a kọ́ nípa mi níbi ní gbogbo ló ní àdára ọ̀yà fi pa ẹ̀jẹ̀ Jésù pa gbogbo wọn rẹ̀ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ fi pa gbogbo wọn rẹ̀ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ yà fi pa gbogbo rẹ̀ pápátá ayérayé bá bá o ìwọ Ọlọ́run ọ̀gá ògo mẹ́ta nínú ọ̀kan ìwọ Ọlọ́run ìmọ́lẹ̀ àní gbogbo ohun tá a kọ́ nípa mi níbi ní gbogbo ló ní àdá nínú àánú àtòlùfẹ́ àtòjú àṣeyọ̀nù rẹ̀ sẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí ni èyí tí kò nábà tí kò dábùlà ni èyí tí ó wá dọ́ta sí láti pa gbogbo tí Jésù lóyà fún pa gbogbo tí ṣàkọsílẹ̀ gbogbo tá a kọ́ nípa mi rẹ̀ fún pa gbogbo tí ṣàkọsílẹ̀ tá a kọ́ nípa mi ní àdára rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àtòjú rẹ̀ bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí mo béèrè fún Olúwa àìní ẹ̀jẹ̀ Jésù sí òdàbùlà tí ó nábà wọn ni tó ta sílẹ̀ fún ìgbàlá ara yà láti fi gbogbo iṣẹ́ ìṣòro ni mo ké o ni mo ké pé o bóyá fi dá mi fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ Jésù Kristi ọ̀yà fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá iṣẹ́ òkùnrin sí agbára kankan àwọn níbi àwọn ìka ènìyàn àní gbogbo tí ń ṣiṣẹ́ ègún èpè àti májèmú rẹ̀ gbogbo orí àìkó jẹ́ alágbára pátápátá
yẹnyẹn kúrò nínú ayé mi àìkọ́kọ́ mọ́tò ní pàtàkì lórí ayé mi mọ́ olúwa ayérayé bàbá o ẹ̀jẹ̀ jésù kristi ní ìtọ́ sọ̀dí káfárí ni ìtọ́ taṣẹ́ ní káfárí ni ẹ̀jẹ̀ jésù tí ó dábọ̀ tí ó dábòrà ni o ẹ̀jẹ̀ jésù tó taṣẹ́ láti irun gbogbo jésù láti ṣẹ́gun láti gbàrà ìlà ni ọ̀yà fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ ní orúkọ jésù kristi ọ̀yà kí gbogbo tí ń ṣiṣẹ́ daṣẹ́ kòkòrò àjẹni ayọ̀ kàkọ́ mọ́tò ní pàtàkì lórí ayé mi lábẹ́ bó ti wù kó rí ọ̀yà àìgbogbo tó lè sọ mi jẹni tí ò ní jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn ní gbogbo ìrìnàjò ayé mi fún ògùn àti ìlógo ẹni gẹ́gẹ́ bí àṣà àti ìwọ́n lọ́wọ́ aláyé ọ̀yà àyíkọ́ dígbàjẹ́ pàápàá ní ọ̀nà mi àyíkọ́ mọ̀sára ìlú ayé mi ẹ̀jẹ̀ jésù sọ̀rọ̀ àfi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àyí gbogbo tó fi jẹ́ èmi ní mẹ́ta lọ́kàn èmi nínú èmi ni ẹ̀jẹ̀ jésù sọ̀rọ̀ káfárí fún gbàdára ayé ni ẹ̀jẹ̀ jésù tó ta sílẹ̀ ní àyí láti gbogbo ṣiṣẹ́ ìṣòro ni ayérayé bàbá ọ̀yà fi dá mi láre ní orúkọ jésù fi dá mi láre ní orúkọ jésù fi dá mi láre ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ẹ̀jẹ̀ jésù sọ̀rọ̀ káfárí àfi dá mi láre bàbá ẹ̀jẹ̀ jésù kristu sọ̀rọ̀ káfárí àfi dá mi láre lẹ́dà ẹ̀jẹ̀ jésù sọ̀rọ̀ káfárí àfi dá mi láre ayérayé bá tọ́ mẹ́mí àní ẹ̀jẹ̀ jésù kristu mọ̀bìnrin àfi dá mi láre fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ fi sọ mi di agbára nínú rẹ̀ ọ̀yà fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ibi àti búburú àti àjàrà pàápàá ìjákọ́ nípa mi lẹ́yìn agbàdúrà ní orúkọ jésù kristu olúwa wa àmín 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 ní orúkọ jésù káwọ́ méjèèjì sókè orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ èyí tó jẹ́ wípé àti jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn ní tòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ kò ní mú ìnira kankan dání fún mi láti jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn nǹkan tó dára ni èèyàn lè pinnu láti jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn ṣùgbọ́n tí ó bá sí agbára ọlọ́run àlàyé nínú ayé ni gbọ́ tó lórí ẹ sọ ni ẹ̀mí mímọ́ wọlé wá ọlọ́run alágbára o ara kò lè ṣe fẹ́ rẹ o olùgbàlà gbé mi wọ̀ ara ò lè ṣe ìfẹ́ ọlọ́run àlàyé ìyẹn jẹ́ number 1. number 2 sátánì àtijọba òkùnkùn kò ṣetán láti mú kí ènìyàn kó ṣe ìfẹ́ ọlọ́run àlàyé ìjọba òun ti jẹ́ ní ègbé ìdúró tó sì dúró ni pé kí gbogbo èèyàn jẹ́ ní ègbé bóun sì jẹ́ ní ègbé so ìjọba wa kù sọ́wọ́ kálukú láti sọ pé kò sí tọ́jọ́ ìwọlé ní ègbé èmi kì í ṣe ní ègbé èmi ò sì ṣetán láti jẹ́ ní ègbé pẹ̀lú rẹ̀ so ìdílé tí mo fẹ́ kó kéè orúkọ jésù kristi lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ayérayé ìwọ ọlọ́run ọ̀rọ̀ tó ti wà ṣáájú ọ̀rọ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lójijì èyí tó jẹ́ pé láti máa jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ibi gbogbo kò fi ní mú ìnira kankan dání fún mi lábẹ́ bó ti wù kó rí àdúrà rẹ̀ dà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù kristi bàbá ayérayé ìwọ ọlọ́run ọ̀gá ògo tóbi jùlọ ìwọ ọlọ́run ọ̀rọ̀ tó ti wà ṣáájú ohun gbogbo tó sì tó bẹ̀rẹ̀ tí ó tún wá ṣe jùlọ tó dá ohun gbogbo ìwọ ìwọ képe wo ọ̀yá iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọ̀yá gbówó mi ní dídí iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọ̀yá gbówó mi ní dídí iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọ̀yá gbówó mi ní dídí èyí tí mo fi lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ èyí jẹ́ pé kò fi ní mú ìnira kankan dání fún mi láti máa jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn èyí tó ń gbòòrò tó sì gbìyànjú sí nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo rẹ̀ àti ayé mi bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná mi mímọ́ àti agbára mo béèrè fún agbóhùn mi dídí iná mi mímọ́ àti agbára mo béèrè fún agbóhùn mi dídí iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbóhùn mi dídí agbàdúrà ní orúkọ jésù kristu olúwa wa àmín 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 ní orúkọ jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tó yẹ pé ayọ̀ ńlá ni ọmọ jẹ́ fún mi láti máa jẹ́ ìmọ́lẹ̀ tó tàn nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi níbikíbi tí mo bá wà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tó yẹ pé àní ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ ayọ̀ ńlá ni ọmọ jẹ́ fún mi láti máa jẹ́ ìmọ́lẹ̀ tó tàn nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbikíbi ní gbogbo ọjọ́ ayé mi gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi bàbá
iná mi mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè Olúwa gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ mo tẹnu mọ́sẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí ìjẹ́ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé mi nínú àjọ gbogbo ayọ̀ ńlá ni yóò mọ jẹ́ fún mi ayọ̀ ńlá ni yóò mọ kún ọkàn mi nígbà gbogbo láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn àní fún gbogbo ènìyàn àní níbikíbi tí mo bá wà ní gbogbo ìrìn àjò ayé mi pátápátá bàbá kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ̀ àyà kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ̀ àtọ́jú kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ̀ èdè àní mi kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ̀ ìjẹ́ pé nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ayọ̀ ńlá ni yóò mọ jẹ́ fún mi sẹ́ ayọ̀ ńlá ni yóò mọ kún ọkàn mi àní ní gbogbo ọ̀nà láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọjà àṣẹ rẹ̀ àní níbikíbi ó kò gèrè dé lágbàáyé nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo rẹ̀ àti wọ́n bá ta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àti kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ̀ pọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti òye àti ìmísí rẹ̀ láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tó tàn tó sì gbòòrò nígbà gbogbo ṣùgbọ́n tó nira fún mi láti jẹ́ ìmọ́lẹ̀ tí kì í tàn àbí láti jẹ́ òkùnkùn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbéwọ̀ mi lódìdí ayérayé o iná mi mímọ́ àti agbára mo bèrè agbéwọ̀ mi lódìdí owó tó ju gbogbo òwò àti ìwọ Ọlọ́run ọ̀rọ̀ iná mi mímọ́ àti agbára mo bèrè agbéwọ̀ mi lódìdí èyí tó jẹ́ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ìṣẹ́jú èmi ọmọ pọ̀ ní ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí rẹ̀ èyí tó ga tó tayọ jùlọ àìláti mọ jẹ́ ìmọ́lẹ̀ tó tọ́ ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kó rí pẹ̀lú ayọ̀ àti dúdú èyí tó ń gbilẹ̀ tó sì gbòòrò sí nígbà gbogbo èyí tó jẹ́ pé yóò sì mọ nira fún mi láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tí kì í tàn láti mọ jẹ́ ohun tí jẹ́ ohun òkùnkùn Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àyà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àtọ́jú kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èmi ni mo yà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ dá Olúwa gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ dá Olúwa gbé wọ̀ mí lódìdí èyí tí mi mọ̀ pọ̀ ní agbára ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí rẹ̀ sẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà mi àyè láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó sì gbòòrò tó sì gbilẹ̀ tó sì ń tàn sí tó sì ń lágbára sí lójoojúmọ́ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wípé àyíkẹ́ni ò lè fọwọ́ bò ó àyíkẹ́ni wípé àmọye gba àwọn èèyàn tí ó sì mọ orí ìgbàlá rẹ̀ ìjẹ́ pé yóò sì mọ nira fún bẹ́ẹ̀ mọ sọ̀rọ̀ fún mi àyè láti mọ jẹ́ òye ìmọ́lẹ̀ tí kì í tàn láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tí kì í tàn láti mọ jẹ́ òye òkùnkùn bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ sẹ́ni orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìjẹ́ pé nígbà gbogbo nígbà gbogbo lè mọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó tàn ìjẹ́ pé gbogbo kíbi tí mo bá wà èyí ti ṣe iṣẹ́ òkùnkùn iṣẹ́ ọ̀tá iṣẹ́ ègún àti èpè gbogbo àní wọ́n mọ pòórá bíi iṣó wọ́n mọ di ohun àwátì nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbikíbi yóò tí wọ́n bá wọ́n mọ di ohun tí a mọ̀ wá ṣùgbọ́n tí a kò ní rí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí ayérayé o iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí atóbi jùlọ iná mi mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí èyí tí ó tún aṣọ mi dálágbára tó tẹ́lẹ̀ pẹ̀lú rẹ̀ èyí tí ìmọ́lẹ̀ mi àyìn tí ó tún mọ̀ tàn ju bó ti tàn lọ èyí tí mo tún jẹ́ ìmọ́lẹ̀ tó lágbára tó ń tàn ju bó ti tàn lọ èyí tó ń gbọ̀rọ̀ ju bó ti gbòòrò tó bẹ́ẹ̀ débi wípé àní gbogbo bí kíbi tó máa ti fara hàn gbogbo tí ń ṣiṣẹ́ òkùnkùn ègún ọ̀tá àti ìpàtì máa ń jẹ̀bú rẹ̀ gbogbo àní wọ́n pòórá níbẹ̀ wọ́n jọ ohun tí àwọn wá tí a kò lè rí mọ́ àní gbogbo wọn pátá àní wọ́n sọ agbára wọn nù gbogbo wọn pátá àní wọ́n di òkú Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àtòbí kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èmi àdémọ́bẹ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ ìjẹ́ pé nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èmi ó tún lè mọ jẹ́ alágbára lọ́gbọ́n nígbà lónìí rẹ̀ láti jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó ń gbèrè tó ń gbòòrò sínú ọ̀tún lójó gbogbo ìjẹ́ pé níbikíbi tí ó kọ̀ òkèèrè ti láàyè gbogbo tí ń jẹ́ ègún ẹgbà tí gbogbo pátá àní wọ́n mọ di àwàtì àní àmọ́ wà àwọn àkòlèrè wọn àní wọ́n mọ di òkú àní wọ́n mọ di ohun àtẹ́pàtà àti pátá Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ojú náà mọ́lẹ̀ láti inú òkùnkùn ò sì lè borí rẹ̀ ètò túmọ̀ sí wípé kí ni tó bá jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn kò sí ogun kankan tó tún lè borí ayé rẹ mọ́ èyí tó ti wà níwájú rẹ gẹ́gẹ́ ohun gbogbo pòórá
èyí tí ó ti rápára wọnú ayé rẹ̀ òun gangan kò ní mọ bí òun yóò ṣe jáde yóò sàmọ́ pé òun jáde náà ni eré àsájòjú bolẹ̀ bọ́ọ̀ lọ ìyá mi lọ́nà káwọ́ méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé o iná mi mímọ́ àti agbára rẹ̀ ìjẹ́ pé ní ọgbọ́n ní ìmọ̀ ní òye àti ní ìṣe èmi ọmọ pọ̀ sí lójoojúmọ́ láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn ìjọyẹ wípé àníṣe gbogbo tí ń ṣe owó òkùnkùn gbogbo tí ń ṣe ogun ègún èpè májẹ̀mú òṣì àní wọn ò tó ń rí mi dúró mọ́ wọn kò tó ráyè ní ayé mi mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá iná mi máa ti agbára rẹ ní kékeré ó yà gbé wọ̀ mí àní mi ké o fún iná mi máa ti agbára rẹ bàbá yà gbé wọ̀ mí lójijì mo fẹ́ mọ olùkọ́ mi fún iná mi máa ti agbára rẹ ètò pé nígbà gbogbo dọ́jọ́ gbogbo níṣẹ́ ìjọ́jú èmi ọmọ pọ̀ sí ní ọgbọ́n ìmòye àti mísí àtàgbára ti àṣẹrẹsẹ èyí ó sì mọ jẹ́ agbára nínú tó bẹ́ẹ̀ gidi bíi wípé àní màmá jẹ́ ìmọ́lẹ̀ tó tọ̀ pẹ̀lú agbára pẹ̀lú àṣẹ pẹ̀lú títóbi rẹ ní gbogbo ọ̀nà tẹ̀bi wípé àyíṣe gbogbo gidi tó wọ́n wà gbogbo tí ń jẹ́ ègún èpè àti májẹ̀mú ọ̀ràn gbogbo tí ń jẹ́ ogun àti ayọ̀lẹ́lẹ́ nira gbogbo tí ń jẹ́ iṣẹ́ ọ̀tá ìsagbọ̀n òkú pọ́pọ́tà àti ọ̀tá ìgbẹ́gà àti gbogbo agbára wọn àní wọ́n mọ di òkú wọn kò di alára wọ́n mọ rí mi sá níbi kíbi gbogbo àní gbogbo bí kíbi orúkọ òun sẹ́kì wọ́n lè wà àní àti orúkọ mi yóò di ogun fún wọn àní kíbi tí wọ́n ti ń kóra àjọpọ̀ tí wọ́n ti ń kóra àjọpọ̀ níbi nípa tèmi sẹ́ àní ìyí láti yóò mọ orun wọn lọ́pẹ́ta bàbá kún mi fúnlẹ̀ mímí mọ̀ rẹ̀ ń kún fún agbára rẹ̀ ọ̀yà kún fúnlẹ̀ mímí mọ̀ rẹ̀ ọ̀yà kún fún agbára rẹ̀ ìyí náà mímí má àti agbára láti mọ tàyè láti mọ pọ̀ ní ọ̀tún náà lójoojúmọ́ ní ọgbọ́n ìbàtúyẹ láti mọ jẹ́ ìmọ̀lẹ̀ tó ń tàn gidi gan tó bẹ̀ débi wípé àníṣẹ́kù yóò ṣe owó àti ìwé àti ìgbèkan ìjọ́tún nílò tó bẹ̀ débi dúró mọ́ bàbá kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ sẹ́ni orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ tayọ nípa jíjẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn ní gbogbo ojú ayé mi tó bẹ̀ débi wípé kí ni gbogbo ohun tó jẹ́ ìkóra ayé mi pátápátá lèmi mọ̀ gbà padà láì ṣe làálàá àti ìdààmú kankan Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi mọ tayọ lọ́pọ̀lọpọ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọ̀nà mi ní gbogbo ojú ayé mi nípa jíjẹ́ ìmọ́lẹ̀ tó ń tayọ tó bẹ̀ débi wípé kí ni gbogbo ìkóra ayé mi gbígbà padà ni ó mọ̀ jẹ́ fún mi mọ̀ gba gbogbo ẹ̀ padà láì mú ìnira kankan àti ìdààmú kankan dání àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé ọlọ́run ọ̀gá ògo iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbéwọ̀ mi dídí iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbéwọ̀ mi dídí iná mi mímọ́ àti agbára rẹ dàgbà agbéwọ̀ mi dídí èyí tí mi fi mọ pọ̀ sí ní ojoojúmọ́ nípa ti tayọ nípa lílékè sáà nípa jíjẹ́ ìmọ́lẹ̀ àtúntàn àìnígbàgbọ́ ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi débi wípé àìní kò ní àkàrò kò lẹ́gbẹ́ débi láti mọ ti jẹ́ gbogbo jíjẹ́ ìkórè ayé mi àìní ó sì mọ ti gbígbà fún láì mú ẹ̀kọ́ dání ìjẹ́ pé ní gbogbo ọ̀nà àìní gbogbo tí ṣe kọ́lọ̀ mi àìní láì mú ní ẹ̀kọ́ dání láì kọ́ ẹ̀kọ́ ẹ̀gbọ́gbẹ́ àìní ó ti gbígbà fún mi sẹ́ olùkún fún ẹ̀mí àtàgbára rẹ̀ láti jẹ́ ìmọ́lẹ̀ tó ga tó ń tayọ tó ń tàn tó ń gbòòrò sí nígbà gbogbo tó ń tayọ nípa jíjẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó bẹ́ẹ̀ dẹ̀ mi wípé kí àìní gbogbo tí ṣe kọ́lọ̀ ayé mi pípẹ́ gbogbo tájú lóye pípẹ́ àìní gbogbo ẹ̀ kó yóò di gbígbà fún mi láì mú nira kankan ṣe àmúkan dání yóò di gbígbà fún mi láì sí ìdíwọ́ àbíjìnà kan àbíjàdó kan fún mi látọ̀dọ̀ ní kẹ́ni bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ńlá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ láti bọ́ jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó ń tayọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi wo ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́yìn ńlá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tí mo fi lè mọ jẹ́ ẹni tó ń lékè tó ń tayọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọ̀nà nípa jíjẹ́ ìmọ́lẹ̀ tó ń tayọ tí sì ń kóòrè ayọ̀ ní ànító láì níṣẹ́kù láì àpọ́ndà sílẹ̀ tó nítorí pé ò lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tayọ ìyẹn ò lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó ń tayọ kí àti kóòrè kọ́ wá di wàhálà fún no ayọ̀ àti àlàáfíà láì mú ìnira kankan dání lọ́mọ fi kóòrè lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí Abraham gbogbo ọ̀nà lọ́gbà fi ń kóòrè ibi tí ò ṣiṣẹ́ sí ọ jáde láì mú kankan dání nílé àti bàbá rẹ̀ ṣùgbọ́n ẹ wò bó ṣe di onímọ̀lú rẹpẹtẹ ẹlẹ́ran rẹpẹtẹ alágbò rẹpẹtẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé kí ni ọ jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó sì ń tayọ Isaac náà ń kọ́ so káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ilé mi mímọ́ àti agbára rẹ̀ dá
olùwàgbé wọ̀ mí lódìdí èyí tí èmi fi lè jẹ́ ìmọ́lẹ̀ tó ń tayọ tó ń gbòòrò tó ń gbèrè nígbà gbogbo tó bẹ̀ débi wípé nígbà gbogbo lọ́jọ́ gbogbo ayé mi ìkórè ayọ̀ tí ọ̀nà ẹgbẹ́ tí ò lódì wọn ní àdìsọ́ láìsẹ́ kò lè mẹ́mọ́ kó ìdí àmọ́ iye gba àwọn ènìyàn wọ́n sì mọ jàǹfààní nínú rẹ̀ táyé tí wọ́n lè ti mọ kún fòwò àti ìlógo rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ilé mi mímọ́ àti agbára rẹ̀ dà olùwàgbé wọ̀ mí lódìdí ayérayé bàbá ilé mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbé wọ̀ mí lódìdí atọ́bìjú ilé mi mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún agbé wọ̀ mí lódìdí èyí tí mo fi lè jẹ́ ìmọ́lẹ̀ tó tọ̀ tó lágbára tó gbòòrò tó sì gbòòrò sí lójoojúmọ́ láì sí ìgbà tí àṣà rẹ̀ àdìtọ́ bẹ́ẹ̀ débi wípé kí ni ìkórè ayọ̀ èyí tí ọ̀nà ẹgbẹ́ tí ò lójú wọn tó dájọ́ tó tóbi jùlọ lèmi ọmọ kó nígbà gbogbo ní gbogbo ọ̀nà mi ní gbogbo ìrìnàjò mi ní gbogbo iṣẹ́ mi ìkórè ayọ̀ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ wúrà oore àti ọ̀rọ̀ àti ìgbéga àti oore gbogbo ìdẹ́bí pé àmọ́yé àwọn ènìyàn lọ́nà ìgbà àmọ́yé gba àyẹ̀wò mọ̀ jàǹfààní nínú rẹ̀ àyẹ̀wò sì mọ̀ kó wọ́n sì mọ̀ àyẹ̀wò sì mọ̀ gbà yín padà rere àyẹ̀wò mọ̀ kún fún ìgbàlà rẹ̀ èyí tí òògùn àti ó sì mọ̀ jẹ́ ti ọ̀rọ̀ ayé wọn ìdẹ́ pé nípasẹ̀ títí wọn náà àmọ́yé àwọn gbà àwọn ènìyàn náà àyẹ̀wò tún mọ̀ rí ìgbàlà àti ìyanu rẹ̀ Olúwa kún fúnlẹ̀ mi mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fúnlẹ̀ mi mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fúnlẹ̀ mi mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ ilé mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbé wọ̀ mí lódìdí ilé mi mímọ́ àti agbára mo béèrè agbé wọ̀ mí lódìdí ilé mi mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí ilé mi mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí láti ọ̀rọ̀ bàbá kún fúnlẹ̀ mi mímọ́ àti agbára rẹ̀ sẹ́ni orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ayé mi gba ire ayọ̀ gbogbo ìwọ ọjọ́ ní àti gbogbo tí ń bẹ nínú rẹ ẹ kó gbogbo tí ń ṣe ayọ̀ mi lé mi lọ́wọ́ ìwọ ọjọ́ ní àti gbogbo tó wà nínú rẹ gbogbo tó jẹ́ ire mi tó tọ́ sí mi ọ̀yá ẹ kó wọn lé mi lọ́wọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àní iye ọjọ́ ìdìmọ̀ pẹ̀lú agbára àti aṣọ ọlọ́run ara yẹ ayé mi kún fún mọ̀lẹ́ àti agbára sí tóbi ọlọ́run ara yẹ ayé mi bẹ̀rẹ̀ sí ní tàn gẹ́gẹ́ bí àṣà tó ọlọ́run ara yẹ ó di ìmọ̀lẹ́ tó ń tàn ìdí mo ṣe ké tí mo pariwo tí mo padà ṣe ìwọ ọjọ́ òní àti gbogbo tí ń farahàn nínú rẹ yá gbogbo tí ń ṣeré ayọ̀ mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ìpè mi yá ẹ̀bẹ̀ tí kò wọlé mi lọ́wọ́ báyìí àyẹ̀bẹ̀ tí kò wọlé mi lọ́wọ́ báyìí àyẹ̀bẹ̀ tí kò wọlé mi lọ́wọ́ ní àmì tó dá ìṣẹ́ fúnlẹ̀ lọ́kọ̀ tẹ̀ láì kó ẹyọ kan àní gbogbo tí ń ṣeré ayé mi ẹ̀tọ́ mi àti ìpè mi àti ìrè mi yá ẹ̀bẹ̀ tí kò wọlé mi lọ́wọ́ mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o àní ìwọ ìṣòní ní orúkọ Jésù Kristi àní orúkọ tí pápá mẹ̀mí mímọ́ ọ̀yá gbogbo tí ń bá ti wá àti gbogbo tó ń bẹ nínú rẹ̀ ṣe ọ̀yá ohun gbogbo tí ń ṣẹ̀tọ́ mi ìpè mi ire mi ayọ̀ mi ọ̀yá bẹ̀rẹ̀ sí kó wọn lé mi lọ́wọ́ 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 àṣẹ ni òkè sábà yá bẹ̀rẹ̀ sí kó wọn lé mi lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ìwọ ire ayé mi gbogbo ìwọ ẹ̀tọ́ àti ìpín mi àti ṣe rere mi èmi tí mo ní ọ́ ni mo ń sọ̀rọ̀ yìí o àṣẹ ni mo pa èmi ọ̀dà lábàá èmi ò fẹ́ mọ ibi tó wà ó yá gbéra báyìí padà wá sínú mi bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ di lílò fún mi láì mú ìnira kankan dání mọ́ àdúrà wa ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ìwọ tí ń ṣe ire ayé mi ẹ̀tọ́ mi pè mí ìṣeré mi ayọ̀ mi àti ògo mi ibi tó wà ọkàn mi o ṣùgbọ́n ohun kan tí mo fẹ́ kọ̀ mọ̀ ni wípé àní èmi ni mo ní o àṣẹ ọ̀rọ̀ ilé yìí mo padà sí mi ò dálábà ibi gbogbo tó wà ọ̀yá ní orúkọ Jésù ọ̀yá gbéra báyìí ọ̀yá padà wá sínú ayé mi báyìí ọ̀yá gbéra ọ̀yá padà sínú mi ọ̀yá bẹ̀rẹ̀ sí tómi lọ́wọ́ àní di lílò fún mi láì mú ní akẹ́dá ni èyí tó pè mí ni mo ní ọ́ àní kò ṣe ìdíwọ́ àbí ìdènà kan fún ẹnikẹ́ni ò ní pátápátá aṣọ lọ́yẹ̀ láti dá ojú láti wọnú ayé mi wá àbí láti tómi lọ́wọ́ àní láti di lílò fún mi èyí tí mo ṣe ké tí mo padà ṣe ní orúkọ Jésù Kristi gbogbo ìwọ ire ayé mi ẹ̀tọ́ mi àti ìpín mi àti ìṣe rere mi ibi gbogbo yòówù kó wù kọ wà ọ̀yà bẹ̀rẹ̀ sí tómi lọ́wọ́ ọ̀yà gbéra ọ̀yà wọnú ayé mi wá àní gbéra wọnú ayé mi wá ọ̀yà gbéra wọnú ayé mi wá ọ̀yà bẹ̀rẹ̀ sí tómi lọ́wọ́ àní ti lílò fún mi láì mú ìyá kan náà ní pátápátá di lílò fún láì mú ìyá kan náà ní gbogbo ìwọ ire rere mi ọ̀yà bẹ̀rẹ̀ sí fásitì múṣẹ́ fún mi láì mú ìyá kan náà ní àṣẹ ni kì í ṣàbà ìwọ àṣẹ orí ayọ̀ gbogbo ọ̀yà bẹ̀rẹ̀ láti sinú láì mú ìyá kan náà ní àṣẹ ni kì í ṣàbà ní orúkọ Jésù Kristi ìgbéga mi gbogbo ọ̀yà bẹ̀rẹ̀ láti sinú láì mú ìyá kan náà àṣẹ ní orúkọ Jésù Kristi ọ̀yà kì í ṣàbà o ní orúkọ Jésù gbogbo ọ̀yà bẹ̀rẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ báyìí ní orúkọ Jésù Kristi agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ìwọ ògo ayé mi mo rán ọ létí, mo tún tẹnumọ́ fún ọ bí ọjọ́ kọ̀ọ̀kan ti ń yọ lọ yọ tuntun, ọjọ́ kan ò yọ tàná, tuntun ni ó yọ lójoojúmọ́. Ọ̀yá ìwọ náà nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ìṣẹ́jú ẹ̀ṣú, ọ̀yá mo yọ tuntun fún mi, mo tàn ní ọ̀tún fún mi, mo gbòòrò fún mi ní ọ̀tún fún mi, níbi gíga níbi tó lógo tó tayọ jùlọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbọ́ ìwọ ògo ayé mi, ìwọ ni mo bá sọ̀rọ̀, ìwọ ògo ayé mi, àní èmi ti di ìmọ́lẹ̀ tuntun, àìtagbára ọ̀rọ̀ Ọlọ́run alààyè nílò mi, mo sùn jáde láti mọ́jà àtàgbára Ọlọ́run alààyè wa. Ìwọ ògo ayé mi, àní gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi, èmi rán létí o mo sì tún tẹnumọ́ fún ọ ní orúkọ Jésù Kristi. Níbi gíga tó dájú tó tóbi jùlọ, ọ̀yá mọ̀ fọ̀ ní ọ̀tún fún mi, ọ̀yá mọ̀ tàn fún mi ní ọ̀tún, ọ̀yá mọ̀ buyọ̀ ní ọ̀tún fún mi, ọ̀yá mọ̀ gbòòrò fún mi ní ọ̀tún. Ojoojúmọ́ lọ́jọ́ yọ tí sì ń yọ tuntun tí ọ̀yọ́ tàná. Ìdí mo ṣe ké ìwọ ògo ayé mi, àìní gbogbo gbà ní gbogbo òjò ní gbogbo ìṣẹ́jú ní gbogbo àti ní gbogbo ọjọ́, ọ̀yá bẹ̀rẹ̀ sí yọ tuntun, ọ̀yá bẹ̀rẹ̀ sí tàn ní ọ̀tún, bẹ̀rẹ̀ sí fọ̀ ní ọ̀tún, bẹ̀rẹ̀ sí farahàn ní ọ̀tún. Níbi gíga tó ga tó tóbi tó lógo jùlọ, ọ̀yá bẹ̀rẹ̀ sí tàn ní ọ̀tún, bẹ̀rẹ̀ sí gbòòrò ní ọ̀tún, bẹ̀rẹ̀ sí farahàn ní ọ̀tún, àní bẹ̀rẹ̀ sí gbìyànjú ní ọ̀tún ní orúkọ Jésù Kristi. Àní ní ọ̀tún nígbà gbogbo lọ́jọ́ gbogbo lórí ní ojoojúmọ́, ọ̀yá mọ̀ tàn fún mi sẹ́, ọ̀yá mọ̀ gbòòrò fún mi, ọ̀yá mọ̀ farahàn fún mi, ọ̀yá mọ̀ sàn fún mi. Níbi gíga tó ga tó tóbi tó lókè jùlọ ní orúkọ Jésù, nípa oore ọ̀fẹ́ àtàánú lọ, èyí tó pé èmi di ìmọ́lẹ̀ tó ń tàn nígbà gbogbo lọ́jọ́ gbogbo nípa agbára àṣẹ Ọlọ́run rẹ̀ pẹ̀lú agbára ọ̀rọ̀ èyí tó wà tí aláìkò sí tó wà létí wà látẹ̀jú kọ́ sí ọ̀yá ìwọ ògo ayé bẹ̀rẹ̀ sí tàn nípa gbogbo ní ọ̀tún bẹ̀rẹ̀ sí fọ̀ ní ọ̀tún ọ̀yá bẹ̀rẹ̀ sí gbòòrò fún mi ní ọ̀tún ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò ní gbogbo ìṣẹ́jú nípa àṣẹ àtàgbára Ọlọ́run alààyè ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn fún mi láti bí mímọ́ láti ṣí òní wá, àní ayé yín ọmọ ìkorò àti ogun mọ́, bẹ́ẹ̀ ni òkùnkùn kan kò ní pàtàgbára nítorí pé Ọlọ́run mọ́lẹ̀ tàn mọ́lẹ̀ sínú ayé ó sì fòpin sí ogun jíjà ayé yín. Ìdí lèmi náà ṣe ń súre fún yín, ọ̀yá ẹ mọ̀ pọ̀ nínú oore ọ̀fẹ́ àtàánú àti tóbi Ọlọ́run alààyè. Èyí tó wá kàn yín kú ni tó kó yín kú ni sì ni pé ẹ gbéra ẹ kàn mí kán lára kẹfẹ sì jísà mi fún mi láti sọ mi di ògo tó ga tó tóbi jù tó lógo jù tó tóbi jùlọ, láti sọ mi dẹni òkè tí ò lè mú wá tí ò lè wálé mọ bí kò sí pé ọmọ ga sí lójoojúmọ́, láti sọ mi di ogun látẹnìkan lòdì dojúkọ débi kí wọn borí, láti mọ gbogbo rẹ mi wá sí mú ṣe àti láti mọ mi ṣàṣírí ayé ohun rere pápátá. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn fún mi láti bí mímọ́ wọn láti sóyún ìwà nípa agbára àti àṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bá sì fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́. Àní Ọlọ́run ti fòpin sí ogun jíjà àti ìdààmú àti ìfura ayé yín. Ìmọ́lẹ̀ Ọlọ́run aláyè ti bò yín. Ogun kógun kan yóò agbára kí sẹ́ẹ̀ bá bí kan kò tún ní pàtàkì lórí ayé mọ́. Ìdí rẹ̀ mílẹ̀ tó ṣe súre fún ayé yín, mo ṣe súre sínú ayé yín àti ẹ̀yin àti gbogbo ilé àtúnlẹ̀ àti gbogbo ṣe yín. Ó yá àní ẹgbàgbára Ọlọ́run àìní ọ̀tun ẹ mọ gbinlẹ̀ ní rere, àánú oore ọ̀fẹ́ àti Ọlọ́run alààyè ó tún fọ̀nù ayé bó ṣe fọ̀ yín lọ, ó tún mọ fáwọn bó ṣe fàánú fún yín lọ, ó tún mọ fọ̀nù ayé bó ṣe fọ̀ yín lọ. Ìdí ni wàá sọ mo sọ wípé ìtò kòyókò lè ṣe ni wípé ẹgbẹ́ la bẹ̀rẹ̀ sí kàn mí lára, àní ẹgbẹ́ la bẹ̀rẹ̀ sí kàn mí lára láti mọ jíṣà yọ̀mí fún mi, láti sọ mi di ògo tó ga tó tàbí tóbi jọ tó lè bẹ́ẹ̀ tó lójì mọ́, láti mú gbogbo rere mi ṣe pátápátá, àní láti mọ gbogbo rere mi ṣe, àní láti mọ mi ṣàṣọ lórí gbogbo, láti sọ mi di ogun láti ẹnikẹ́ lóde kó ní kí wọ́n borí, láti sọ mi dẹ́ ní òkè tẹ́nikẹ́ lóde mú wálẹ̀, láti sọ mi dẹ́ tó lógo tó ta tó gbòòrò àti láti mú ògo mi bí ọkọ̀ pátá ìtẹ́nikẹ́ lóde gbé pamọ́ tẹ́nikẹ́ lóde gbé bò mọ́ ní orúkọ Jésù Kristi. Ọ̀yá àní ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí láti mọ jíṣà mi fún mi o, àní ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí láti mọ jíṣà mi fún mi, àní ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí láti mọ jíṣà fún mi. Ìtọ́gbà kò sí ogun jíjà àti ìdíwọ́ àti ìdẹ kankan fún yín mọ́, àní àti ẹ̀yin àti ilé àtọ̀lẹ́ àti gbogbo jíṣe tẹ̀yìn, àní kò sí ìdíwọ́ àti ilé àti ìdáwọ́dúró kankan fún yín mọ́. Ayé yín pọ̀ pápátá lọ́wọ́ gbójú ṣogun, àní ẹ̀mí tuntun rẹ̀ fún àní àánú àtọ̀rẹ̀ fún ọ̀bẹ̀ sí fún fọ́ọ̀nù ayé gbòsì fọ́ lọ. Ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ kàmí láti mọ jíṣà mi fún mi, bẹ́ẹ̀ ni orí kò ní padà. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Àwọn tí wọ́n lọ sọ Mísákì Ísákì àti Abédínígò sínú náà, ooru náà ló pa wọ́n. Ọ̀yá gbogbo ẹ̀yin tẹ́ pé ní ọ̀tá ayọ̀lẹ́nu ogun ègún èpè àti májèmú náà láti mọ ayé mi lẹ́nu láti mọ ní ayé mi lára. Gbogbo ẹ̀yin tẹ́ pé ní ìgbìmọ̀ bí ìkórajọpọ̀ bí nítorí ọ̀rọ̀ ayé mi, èmi ọ̀fẹ́ mẹni tẹ́ ń ṣe àti gbogbo agbára yín ẹ lọ ṣòfò dànù. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin ayọ̀lẹ́dà nira fún jáde pé tẹ́ pé ní ọ̀tá ègún èpè àti
àti májẹ̀mú ràn gbogbo ẹ̀jẹ̀ pa ní ìgbìmọ̀ bíi kó àjọpọ̀ bíi láti mọ yá ìlú láti mọ yá ìlú láti mọ ní lára ní orúkọ Jésù Kristi ni mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o bóyá ẹ lọ ṣòfò dànù èyí tó pàtàkì fìdí rẹ̀ bá ti kọ́ àti fìdí rẹ̀ múlẹ̀ dájú wípé kí ni àwọn tí wọ́n kọ́ mísàkísàkí àpéjọ kò lọ sínú náà òru náà lọ pa wọn àní gbogbo ẹ̀jẹ̀ pa ní ọ̀tá ìka ènìyàn ẹni bí ẹni gbogbo ayọ̀lẹ́dà nílà fún kíta ní ayé mi ègún ìpà àti májẹ̀mú ẹni yóò kó òkè yèmí ọ̀fẹ́ morúkọ tá a jẹ fi ń pè yẹ ìgbìmọ̀ kíkpé ìkórè ẹ̀kọ́ ẹ̀yọ́ ìfọwọ́kọ́wọ́ yóò kó òkè yóò nǹkan kó lè jẹ àìní ti bí nítorí ti tèmi ọ̀yá àní pátápátá àti ẹ̀yà ti gbogbo ẹ̀ lọ́kẹ́ ṣòfò dànù mo ní àní ẹ̀ lọ́ ṣòfò dànù àní ẹ̀ lọ́ ṣòfò dànù àní ẹ̀ lọ́ ṣòfò dànù mo ní ẹ̀ lọ́ ṣòfò dànù láì sí àní àbí ṣùgbọ́n ẹ̀ lọ́ ṣòfò dànù àní orí ọ̀pẹ́ tàbí wọn kápò lórí ayé ẹ̀ lọ́ ṣòfò dànù bẹ́ẹ̀ ni orúkọ yìí padà sí orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún etí rẹ tí kò wù láti gbọ́ tèmi fún ọwọ́ rẹ tí kò kúrú láti gbà mí pàápàá jùlọ fún àṣepayọ tó tún ṣe inú ayé mi nípa ọ̀rọ̀ rẹ ìtọ́run rán sí mi nígbà gbogbo láti lè mọ jẹ́ ìmọ́lẹ̀ tó tàn ní gbogbo ọjọ́ ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ayé rẹ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ èyí fún àní etí rẹ tí kò wù láti gbọ́ tèmi fún ọwọ́ rẹ tí kò kù láti gbà mí fún ọ̀rọ̀ rẹ iye bíye tó ga tó tóbi tó ṣe bí lónìí èyí tó fi gbọ́ mi tó fi kọ́ mi àgbo tó fi sọ mi dálágbára nínú rẹ láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tó ń tàn tó sì ń gbòòrò tó sì ń gbilẹ̀ nígbà gbogbo èyí tí òkùnkùn kò sì lè borí rẹ ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ mọ ògo ní forúkọ rẹ mímọ́ ayé rẹ mọ̀ sọ wípé o ṣe o èyí tó pé nípa ṣe ọ̀rọ̀ rẹ ìwọ sọ mi dálágbára nínú rẹ èyí tẹ́nikẹ́ni ò lè dì lọ́wọ́ dágbà àbí dèrò náà àbí yọ lọ́nà àbí ní lára mọ́ àyìn láti mọ fọ̀ nínú ògo àyìn láti mọ tí inú gbẹ̀rẹ̀ abẹ́rẹ́ àtúnṣe bẹ́ẹ̀ ṣe mo júbà rẹ mo sọ wípé o ṣe bàbá gba ọpẹ́ àti ìyẹn mo yàn lóko mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyẹn èyí tí mo ṣe kẹ́lẹ̀ kan sí ní orúkọ Jésù Kristi yà mọ gba ògo lọ sọ́jà síwájú sí iná mi mímọ́ agbára àṣà àti tóbi wà láàyè rẹ ìjọba láti mọ sọ̀rọ̀ ibo sọ kalẹ̀ láti mọ kọ́ wa láti mọ tó láti mọ dárí wa láti mọ fi sílẹ̀ tágbára wà láàyè rẹ bó ṣe fi hàn kí ògo yóò túbọ̀ jẹ́ tìbó jẹ́ tirẹ̀ òṣìṣẹ́ tó ń pè é ṣe níbẹ̀ ògo ní fún orúkọ rẹ bàbá mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. pẹ̀lú ògo tọ́lọ́run ní ọ̀sẹ̀ tí ń bọ̀ láwọnú ìyìn ọjọ́ méjì tó parí oṣù ìtẹ́pẹ́ láti bẹ̀rẹ̀ àwọnú ìyìn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù so àkúpalẹ̀mọ́ fún àwọn ìyìn wọ̀nyí mo sì ní ìdánilójú àti ìgbàgbọ́ nínú Ọlọ́run pé kó tó dìgbà yẹn ẹ̀rí rere mi àti ẹ̀yin yóò ti pọ̀ jábọ̀tà jù báyìí lọ ògo Ọlọ́run yóò sì tún bóyá ọdún ayé nìkan kan wá jù báyìí lọ ògo yóò sì tún mọ jẹ́ tọ́lọ̀ dìbò jẹ́ tọ́lọ́run lọ ìjọba òkùnkùn kò tó ní pàtàkì lórí ayé wa mọ́ bí a ṣe ń palẹ̀mọ́ fún ọdún tuntun ìtí ṣe 2024 ayọ̀ àtàlàfíà láti fi wọnú ọdún yẹn ohun gbogbo jẹ́ nìkan kan wá nílò láti lè fi sọdún ayọ̀ ọ̀run bẹ̀rẹ̀ sí yọ̀ǹda rẹ̀ fún wa nítorí pé Jésù ti fìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo ohun tá a bá béèrè ní orúkọ òun lọ́wọ́ Ọlọ́run á fi fún wa láti ọ̀run wa èyí fi mí lọ́kàn balẹ̀ wípé ohun gbogbo tí ọkàn wa nílò táyé wa nílò láti fi sọdún ayọ̀ Ọlọ́run ti pèsè rẹ̀ fún wa láàánú tó láì ṣẹ́kù làwọn sì ní ọdún ayọ̀ láti ṣe ní orúkọ ti Jésù Kristi ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ gbégbé ayé mímọ́ jẹ́ ìmọ́lẹ̀ tó tàn ní kẹ́yìn kémi àti ẹ káàdìjọ dẹ́ni tí àjọ ríra wa àtijọ́ mọ́ yọ níwájú Ọlọ́run wípé ẹ kú oríire ògo mímọ́ mímọ́ sí Olúwa Ọlọ́run ọ̀gá ògo jùlọ ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni yóò rí fẹ́ni kankan wa àmín. Bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ ajá jùlọ bàbá mi àtọlọ́run mi ọba tí kò lákàwé fún mi nírànwọ́ rẹ gbogbo ọ̀nà ó ṣe o kí lérò ká gbogbo ayé pé ìwọ lálágbára o lọ́lá orúkọ rẹ Ọlọ́run ayé àtọ̀run bá mi àtọlọ́run mi ayérayé o fún mi nírànwọ́ àdàgbàmọ́dògbò kí lérò ká gbogbo ayé pé lẹ́yìn rẹ kò sẹ́lòmíràn ó lọ́lá orúkọ rẹ ògo ìyìn ọlá àti ọpẹ́ ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ lórúkọ Jésù ẹ gbà ọpẹ́ àti ìyìn lórúkọ Jésù ẹ gbà ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ yìnyín fún àṣepẹ àti ẹṣẹ nínú ayé nìkọ̀ọ̀kan wa àti àwa tí a wà níbí
àti gbogbo wa tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá àjùbọ̀yà ṣe lọ́wọ́ ẹgbà ọpẹ́ àti yìí títí láwọn yorùkọ lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ tí ẹ̀mí mímọ́ ó bùkún wa ó gbé wa ró ó gbé wa ga ó sọ̀rọ̀ wa dayọ̀ ó sọ̀rọ̀ wa dére ní gbogbo ọ̀nà abẹ̀sí tinú ògo bọ́nú ògo inú ọlá bọ́nú ọlá inú gbé wa bọ́nú ìgbéga ayéwo tó ń bọ̀ ìkóró àti òṣà àṣìṣe mọ́ bá a ṣe ń palẹ̀mọ́ fún ọdún ní orúkọ Jésù Kristi ibikíbi kan búburú kan kì yóò jẹ́ títí wa láti sin lọ nítorí pé a di ìmọ́lẹ̀ tó ń tàn láyé a kò ní padà di ìmọ́lẹ̀ tí kò tàn mọ́ ní orúkọ Jésù Kristi. bẹ́ẹ̀ ni orí kò yí padà orí ọ̀fẹ́ ti bàbá mímọ́ ó fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. hallelujah méje hallelujah 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 hallelujah. Àmín 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 àṣẹ.